Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa ní àárọ̀ yìí. Koiki Media bringing the world closer to your doorsteps. Today being the 24th of May 2022, we are live here at the Federal High Court of Osun State. Ẹ mọ̀ pé gbogbo iná ni ẹ ti ń dúró dè wá láti come live. Ó ní bí ó ṣe jẹ́ ni. And proud to everything that is happening this morning at court. Thank you for joining us live. We are still live here at the Federal High Court, Osun State. Our lawyer will be speaking to the public now, so we just akonika kọ́kọ́ gbé wá fún yín as the background of the view. Kẹ́ mọ̀ pé inú court ni a wà báyìí. Thanks for joining us live. Thanks for joining. If you are watching, please share the broadcast. Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ bí ó ṣe ń lọ. Ẹ jẹ́ mọ̀ tí ẹ bá ń gbọ́ mi kedere. Koiki Media bringing the world closer to your doorsteps. Today is the 24th of May 2022. We are still live here at the Federal High Court of Osun State. Ṣẹ́ra àwọn òwèrè àwọn olórí ibú. You can see their vehicle. Thank you for joining us live. Lawyer wa tí ó wá ṣe ojú wa ní àárọ̀ yìí wọ́n máa jáde wá bá wa sọ̀rọ̀. Yeah, thank you very much, Mr. Aziz Rashid. Good morning. As you can see, Federal High Court, Osogbo, Osun State. Gbogbo wa ni a mọ̀ pé ẹrú ni à ń ṣe ní ilẹ̀ Yorùbá nígbà tí ọmọ àtọ̀húnrìnwá tó bá wá ń jọba lé wa lórí a ò fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó yẹ ká ti kọ̀ tipẹ́tipẹ́. Ní ìsìn náà ọ̀pọ̀lọpọ̀ wa a ṣì ń hùwà ọmọ àlè nílẹ̀ Yorùbá a ò fẹ́ kọ́. Mr. Koiki máa ń sọ nǹkan kan, wọ́n máa ń ní ìwọ tí Nàìjíríà ò bá tí ì ṣẹlẹ̀ sí ni wàá sì máa sọ pé wọ́n Nàìjíríà. The moment wọ́n Nàìjíríà tó bá ti ṣẹlẹ̀ sí ó dàbí pé wàá sá wá sí Yorùbá nation. You will know the need, importance and benefits of being a Yoruba nation citizen. Yeah, ìgbà tí à ń bọ̀ ní àárọ̀ yìí. Yeah, I would like to tell you something. Ìgbà tí à ń bọ̀ láàárọ̀ yìí tá wà ní inú mọ́tò bí àwọn ọlọ́pàá location 9 àwa ti mọ̀ pé ọlọ́pàá Yoruba nation ni wọ́n. Bí wọ́n ṣe ń dá bí àwọn ọlọ́pàá ṣe ń dá mọ́tò wa dúró. We will let you know how it goes. I'm a suffering. But lawyer fẹ́ bá wa sọ̀rọ̀. Ẹjọ́ yẹn wípé so ó túmọ̀ sí wípé àwọn pé ẹjọ́ ò ní lè lọ dàbí alára ní ẹni pé so pé àwọn ò ní wá pé bọ̀ kí n mé sọ pé mo ṣojú àwọn lèmi fi wá sí court lẹ́ni láti ṣojú wọn. So nígbà tí wọ́n dẹ̀ pé ẹjọ́ mo ní láti ṣàlàyé pé mo ṣojú lọ́ọ̀yà fún ẹgbẹ́ fún kéèsì yẹn. So nígbà tí wọ́n dẹ̀ àwọn yẹn wá ní pé àwọn ní ìwé tí àwọn fẹ́ join ní àwọn state government kọ́ lẹ pè lẹ́jọ́ federal government INEC àti federal government la pè lẹ́jọ́ ṣùgbọ́n àwọn state government wọ́n bá láwọn náà fẹ́ join kéèsì yẹn. Ada ìwé tí wọ́n kọ wá lọ́ọ̀yà ti fèsì ìwé yẹn náà pé kí wọ́n má join pé nígbà tá a ti sue federal government kò sí nǹkan tí wọ́n fẹ́ wá join níbẹ̀. Àwọn lọ́ọ̀yà INEC náà múwèé wá lánàá lọ fáìlì ìwé lálẹ́ àná náà pé àwọn náà fẹ́ máa ro ẹjọ́ yìí báwọn náà ṣe ro ẹjọ́. So nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹ la gbé yẹ̀wò ní court lẹ́nu lórí ọ̀rọ̀ dẹ́ni ìwé tí lọ́ọ̀yà náà fáìlì tí ìwé yẹn náà tó bá ti di pé ó tó jọ bíi mẹ́ta mẹ́rin téèyàn ò ti kọ̀wé yẹn máa tún gbé ìwé kan wá láti sọ pé kí ìwé yẹn kó jẹ́ nǹkan tí a fẹ́ lò fún ẹjọ́ yẹn náà ni. So àwùjọ àwọn yẹn la yẹ̀wò lẹ́ni lákọ̀ọ́kọ́ ná lórí ẹjọ́ ti àwọn attorney general àti state àti governor of Ọ̀ṣun tí wọ́n láwọn fẹ́ join ẹjọ́ lórí ẹjọ́ yẹn. Àwọn ń sọ ìwé wọn pé àwọn fẹ́ join. Nínú àwọn sọ ìwé wa pé bó ti yẹ kó léètì pé kí wọ́n kọ́ gbé wọlé náà ilé ẹjọ́ gbà láti gbé wọlé. ẹni ká wá ṣe àtakò pé kí wọ́n má join torí wípé a ti mú federal government èwo ń tí nígbà yẹn pé ẹ̀yin wọn fúnra yín lẹ sọ pé ẹ̀yin lè jẹ́ǹtì
federal government pé federal government gangan ló create ẹ̀yin gangan wá ní tí tẹ́sán lọ́wọ́ pé dandan lákẹ́rẹ́ náà fẹ́ torí síbẹ̀ nígbà yẹn pé àti sùn federal government àtọ̀tí general federal government so ìyẹn náà làwa náà wá jù pé kò sí nǹkan tí a fẹ́ fi gómìnà Ọ̀ṣun àti attorney general rẹ̀ sí pé àti sùn federal government àti attorney general so adájọ́ wa gbọ́ atótónu lọ́tún lọ́sìn ó wá fi ìdájọ́ sí lórí ọ̀rọ̀ yẹn o pé bóyá kí àwọn state government àti federal kí wọ́n join o lórí ọ̀rọ̀ yẹn ó wá fi ìdájọ́ sí 2nd of June ló máa dá ẹjọ́ pé lórí yẹn then lórí àwọn INEC tí wọ́n mú ìwé wá lálẹ́ àná ìwé tèmi gan tí ẹ̀ tí ì rí báwọn yẹn máa sọ̀rọ̀ lórí ẹ̀ so mo ní pé a lè sọ̀rọ̀ lórí ìwé tí INEC mú wá yẹn so pé tá a bá rí a máa sọ̀rọ̀ lórí ẹ̀ so mo mọ̀ pé wọ́n máa jẹ́ ká rí bàbá máa rí ìwé yẹn náà kó tó di 2nd of June àti mọ̀ nǹkan tí a bá máa ṣèṣe alábẹ́ òfin tí wọ́n bá fẹ́ fún yàn wè ó lọ́jọ́ 7 láti respond kájà wá sọ pé wọ́n ti fún níwèé wọn tẹ́lẹ̀ kó lọ́jọ́ 5 ṣẹ̀kọ́ wá fún àbẹ̀ lánàá ká máa respond lẹ́nu ká máa gba ìwé yín wọlé lè fi sọ pé àrọ́rọ́ kan ti ẹ̀sẹ̀ pẹ́ lórí ìyẹn náà èso jẹ́ bí ilé ẹjọ́ ṣe nílé ní kí sábà ní ẹni tuntun fẹ́ béèrè ẹ béèrè. bàbá wa pẹ̀lú pé state wọ́n ní àwọn fẹ́ join ìgbẹ́jọ́ yìí tí àìtí sún gbogbo ọ̀rọ̀ di June 2nd. kí ni báwo ni fẹ́ gbé ọ̀rọ̀ yìí pé báwo ni kí ni ìrètí àwọn ọmọ Yorùbá lápapọ̀ lórí kíní iṣẹ́ ìṣe pé wọ́n fẹ́ buy time láti ṣe election yìí ni àbí kílẹ̀ rò. nǹkan tá adájọ́ tiẹ̀ sọ láàrin yẹn because nǹkan táwa irú ẹjọ́ báyìí kò ń ṣe ẹjọ́ tí irú ọ̀rọ̀ ẹjọ́ kò ń ṣe ọ̀rọ̀ tí wọ́n máa sọ bẹ́ẹ̀ ni pé nǹkan báyìí ló mo rò tó máa tibẹ̀ jáde tàbí tó máa tẹ̀lẹ̀ tó máa sún ti yẹ báyìí nítorí pé ó jẹ́ nǹkan tó lòdì sófin ọ̀rọ̀ ẹjọ́ ìṣègùn tí wọ́n máa sọ pé ibi tẹ́jọ́ máa wó sí rìn ibi tó máa àbókẹ́ ẹ̀jẹ̀ sìn òfin ò gbà láàyè láti máa sọ̀rọ̀ nǹkan báyẹn ṣùgbọ́n nǹkan tó fún gbà wá láàyè ò ní pé a lè fún yín ní àbọ̀ mo ṣe ń jábọ̀ fún yín yìí pé nǹkan tó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ ni a lè fún yín ní àbọ̀ irú àrà àbọ̀ tí mo tún lè fún yín nínú ẹ̀ tó lè jọ mọ́ nǹkan tí wọ́n gan sọ ni pé adájọ́ gan béèrè nínú ẹjọ́ pé ìwọ lọ́ọ̀yà tí wọ́n bá fagilé constitution ṣé èsì pé wọ́n fagilé irinṣẹ́ wígàngà rẹ náà nìyẹn òun adájọ́ náà tí wọ́n bá fagilé constitution Nàìjíríà ṣé èsì pé wọ́n fagilé aṣọ tó ń gan àmì ètò ìdájọ́ tó ń gan ń ṣe ní orí rẹ̀ ó wá ní kí n sọ fún yín ìyẹn adájọ́ ní kí n sọ fún yín pé ẹjọ́ ń lọ l'Ábùjá báyìí lórí ọ̀rọ̀ rẹfẹrẹ́ndọ̀mù Nàìjíríà tó sì jẹ́ pé àwọn èèyàn ń lọ sí ibẹ̀ lọ join ẹjọ́ kódà for example sìn àwọn mo rò pé nínú ẹjọ́ yẹn èmi náà ń wò lórí tẹlifíṣàn àwọn Biafra ní pé kí wọ́n káwọn ṣe rẹfẹrẹ́ndọ̀mù láti máa dá wà àwọn rò pé àwọn ìjọ náà lọ join pé àwọn ìjọ pé káwọn náà dá wà ní àyè tàwọn náà ni ló bá sọ pé táwa náà bá ní ìfẹ́ kó yẹ káwa náà lọ sí irú ẹjọ́ bẹ́ẹ̀ káwa náà lọ join irú ẹjọ́ mọ̀ ẹ̀kọ́ àmà lọ sí pé bá a ṣe ń pẹjọ́ lọ́sùn là ń pè ní Èkìtì tí kan tuntun lọ ní Àbújá tí ẹnìkan ò dá sí ṣùgbọ́n bọ̀bọ́ òun ṣe ń ronú ó ní bò ń ṣe ń ronú tòun ìyẹn adájọ́ ló kàn sọ fẹ́rẹ́ rí o pé bò ń ṣe ń ronú pé pé gbogbo ẹjọ́ ṣé pé gbogbo ẹgbẹ́ federal government gba Àbújá ni pé kódà tí ì bá ṣe pé bóyá àwọn state government ni wọ́n láwọn fẹ́ ẹjọ́ yìí gan ọkàn tó ní pé gbogbo yẹn máa lọ Àbújá ìbọn gbà táwọn gómìnà àti attorney general Ọ̀ṣun náà láwọn fẹ́ join ṣé òun wàá sọ pé bóyá pé ọ̀rọ̀ yẹn ò wá kan Ọ̀ṣun táwọn yẹn bá ti join pé tí báyìí báwọn yẹn fẹ́ join gan pẹ̀lẹ́gbẹ́ kó fẹ́ sọ fún ẹ pé gbogbo yẹn máa lọ Àbújá ẹ lọ máa bá àwọn federal government àtàtúntò general tó wà ń bẹ̀ ẹ lọ máa bá wọn fà ní Àbújá ni ṣùgbọ́n bóyá torí pé àwọn attorney general Ọ̀ṣun àti gómìnà Ọ̀ṣun láwọn náà fẹ́ join yẹn ó jẹ́ káwọn náà wò pé bóyá àwọn ti lè ro ẹjọ́ yẹn ní ibi ìbàdí ti ṣe pé wọ́n máa sọ pé wọ́n transfer lọ sí Àbújá sójú gbogbo ẹ lọ àmì irú ìbéèrè tó béèrè yẹn báwọn náà ṣe join yẹn gan ló dàbẹ̀ ni pé tó fẹ́ jẹ́ pé kí ẹjọ́ yẹn gan kó tún ti pé a tún fẹ́ máa rò ní ibi ìbàdí gan torí pé wọ́n sọ pé wọ́n lè tún ṣerú ẹjọ́ báyìí gan náà ní Èkìtì
so ni adájọ́ gan sọ pé kí n rán ni sí yín wípé ẹjọ́ ń lọ l'Àbújá à ń ṣèkan l'Ọ̀ṣun à ń ṣèkan l'Èkìtì wípé àṣẹ kókó gbogbo ara wa ká lọ yanjú ẹ̀ ní Àbújá lórí kí n rán ni sí ṣùgbọ́n ṣe mọ̀ pé ẹjọ́ wà ní bíbá náà ibi tẹ́jọ́ ẹ wà náà ó gbọ́dọ̀ ní àbáyọrí ibi tí a fi gègélége rẹ̀. Bàbá wa kí ẹ tó máa lọ mo fẹ́ béèrè ni wíwá wa lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n láàdọ́ta in masses in 1000 kí ni àǹfààní tó lè ṣe fún ẹjọ́ tí à ń ṣe. Sórí ìbéèrè tó béèrè yẹn ara rẹ̀ náà jáde ní court torí èèyàn ní ẹ̀tọ́ tá a máa pè ní freedom of expression láti sọ nǹkan tó bá wù bákan náà ó ní freedom of association láti jẹ́ ọmọ ẹgbẹ́ tó bá wù bákan náà ó ní freedom of movement láti rìn síbi tó bá wù ṣe ń gẹ́tì mí so to me irú béèrè tó béèrè yẹn àwọn bàbá máa ń pa lóògùn wá ní ẹni kò ń jẹ́ àwádé tí èèyàn bá jẹ́ for example sin mo fẹ́ challenge wọ gan ní Nàìjíríà tá a wà ẹ́ tí èèyàn jẹ́ bíi 200 million Nàìjíríà kájẹ̀ wá sọ pé nínú 200 million yẹn wípé 50 million dìde pé àfìmọ̀sọ̀kọ lórí ọ̀rọ̀ pé ó ti yẹ kí ìlú ó ṣe dáa nì tí ó rò pé síbi tá a wà la máa wà ní because nínú 50 million yẹn máa mẹ́ pé active layer nìyẹn nínú 50 million kan lè wà tó lè járúgbó 50 million kan lè jẹ́ ọmọdé tí ò tí ì dàgbà sòtí wọn bá lè tí ambulance àti ká sọ pé wọ́n jẹ́ wá sọ pé a fẹ́ for example let me give you another example ní Spain àwọn Barcelona wọ́n láwọn fẹ́ separate àwọn Catalonia wọ́n láwọn fẹ́ separate wọ́n dẹ̀ fi sí referendum kò fẹ́ kọ́rọ̀ yẹn yé wa díẹ̀ ni o ìgbà tí wọ́n fi sínú referendum àwọn ló wà láwà tá a fẹ́ dá dúró pé ìjọba Ọ̀ṣun tẹ organize bí ó ṣe gbé federal government sọ pé àwọn ò bá wọn dá sí ìjọba Ọ̀ṣun recognize pé ìjọba Ọ̀ṣun organize tó yá ẹ ṣe referendum yìí for example ni o ó wá ṣe referendum nígbà táwọn tó àwọn Catalonia tí wọ́n ṣe referendum nígbà yẹn láàárín àwọn register voter under òfin kan kò jọ bí international law kò jọ ti law Spain kò jọ ti Europe ni pé tí wọ́n bá pé 45% ọ̀rọ̀ yẹn ṣe é sọ but àwọn tó dìbò yìí ò pé 45% ṣe get nísìn but in spite of that àwọn state Catalonia wọ́n declare independence yẹn only state be declare pé is treasonable pé wà tó sí pé tó 45% nínú ẹ̀yin tó ń dìbò dẹ̀ dìbò tẹ̀ pé 45% pé dẹ̀ wá declare pé independence yẹn pé ó tún lọ bẹ́ẹ̀ náà olùfà ọ̀rọ̀ ẹ̀ it's a very very difficult issue because ibi tí 45 ó rẹ̀ fẹ́ kó yẹ ní ìdẹ́kùn yẹn ibi tí 45% electoral ìbá fi jáde òmùkọ́ wa mobilize nìyẹn tó bá gbogbo èèyàn ló fọdà wọ́n gbé òfin wà pé gbogbo èèyàn gbọ́dọ̀ lọ dìbò by force that means pé nọ́mbà yẹn máa ju 40% yẹn lọ wọ́n yẹ by force everybody wọ́n táwọn kò tiẹ̀ ní dá sí àwọn kò tiẹ̀ máa jókòó lé àwọn kò tiẹ̀ máa ṣe àwọn kò tiẹ̀ lè máa so you find a situation pé even 40-something% yẹn is a fundamental significant number tó yẹ pé ó débi pé àwọn aráàlú yẹn gan ti decide pé no because no àwọn 45% ibẹ̀ over 90% of them no vote for independent Catalonia. So get me see. So ó fún wọn ní enough muscle enough power láti declare pé our people must go. So you get my point. Yes, sir. So now suppose pé ó tiẹ̀ wá pé 45%. Do you think it will be a different scenario? Even federal government is paying Spanish government gan kò ní lẹ́ moral justification láti máa sọ pé òun fẹ́ máa dúnkòkò lábẹ́ òfin kankan for that matter. That is why I agree with you that the question of the movement for the right of people to self-determination is also a movement of numbers. Yes, of people protesting for that kind of a right of self-determination. Let me give you my ọ̀rọ̀ lẹ́tí ń gbọ́ yẹn wíwá wa ní púpọ̀ ó ṣe àǹfààní gan fún decision fún self-determination.
ẹ tún jẹ́ kó yé wa pé àwọn kan wà. a máa jókòó lé ká sí try kẹ́ ra pépà wa kẹ́ tó lọ pépà wa socialist ni it's 100 naira per copy 200 naira solidarity price including many questions tó wà ń bẹ̀ what we stand for but nǹkan tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni nígbà tí àwọn genuine socialist ní ayé Lenin and Trotsky tí wọ́n gba power ní Russia under the leadership of Lenin and Trotsky àwọn èèyàn máa gbé àwọn ìlú kéékèèké yẹn tí wọ́n láwọn fẹ́ independence bíi Ukraine ìgbọ̀n kọ̀ báyẹn Russia ní gbé ẹni tó bá fẹ́ independence ẹ máa lọ tájọ ṣe bàbá máa wà lórí free and collect àjọ máa ṣe àtúpà so socialists recognize the right of people to self-determination but right yẹn láì jẹ́ pé ó wà based on pé kí ni ọrọ̀ ajé àti ọrọ̀ òṣèlú ìlú yẹn máa wà based on wàá kàn dé ẹ̀kọ́ pé tí wọ́n bá gbé àti gbàjọba ń bí tó bá tún bọ́ lọ́wọ́ àwọn jẹgúdújẹrẹ olóṣèlú ìdúkọ̀ náà ló wà máa continue ẹ̀ lọ bẹ́ẹ̀ 0.0 náà ni kò ní solution fún àlùyọ tó dábàá táwọn máa ń kà pé it's only a socialist revolution a genuine socialist revolution ló lè lo àlùyọ even in a place abáyégbé àtúgbà pé àwa Yorùbá ti wà tẹ́ Yorùbá bá wà tó tún jẹ́ pé jẹgúdújẹrẹ ló tún jẹ gba alẹ́ wa lórí àtúmọ̀ àní láti struggle náà for a revolution for a socialist revolution even nílẹ̀ Yorùbá náà ni ó máa bá dé so that the point I'm trying to make is that socialists support right of people táwọn èèyàn bá ń sọ pé àwọn fẹ́ wà ní socialist genuine socialist support right of people to right to self-determination so I get me even up to secession but at the same time I agree with you that you need kí àwọn èèyàn náà dìde gbà àwọn position táwọn lè yí o pé ó yẹ kí àwọn wà ní independent country tí ó dẹ̀ jẹ́ mass movement táwọn èèyàn náà support pé nǹkan báyẹn láti jẹ́ kí irú nǹkan báyẹn gan the call for a referendum for example sin court I must tell you is a position of weakness tí o get me sin téèyàn bá weak ní gbogbo orúkọ tí tá a wà yìí ṣẹ́gẹ́ mi sin because tá a bá wà ní court agbọ́rọ̀ wá court pé court gan kó wá cancel ààrẹ tí o get me sin so tí court bá sọ pé o cancel constitution ṣé o mọ̀ pé wọ́n á kọ̀ dàbẹ̀ kó tún domi tútù sí ọkọ̀ àwọn èèyàn nígbà àgbègbè court á lọ náà pé ṣẹ́gẹ́ mi sin that means wípé we must come back to the question pé kí ni movement àwọn èèyàn wa ṣé o get me sin beyond the court ṣé o get my point now because only a mass movement of the people tó bá ń demand for self-determination ló máa get here. So I mean, I agree that for one reason or the other, I mean, the forces of for the calling for independence, Yoruba nation, they be weak for now. But it doesn't mean pé even you tell one pé you shouldn't express your mind or opinion either in a protest movement as a group or as a campaign or as a group because you have all freedom under the law for association, for protest, for expression, for movement. Èmi ni amòfin Alfred Adégòkè. Thank you, sir. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu lọ́ọ̀yà wa nípa mass movement. A máa fi ọ̀rọ̀ wá bàbá wa lẹ́nu. Bàbá wa sà. A máa fi ọ̀rọ̀ wá àwọn èèyàn wa lẹ́nu ní ìsìn yìí. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn which means that mass movement of all of us jíjáde gbogbo wa tí à ń pariwo fún self-determination ó ṣe kókó jíjáde gbogbo wa coming out in masses in thousands ó ní ipa tó kó nílẹ̀ Yorùbá. Mo kí gbogbo ẹ̀yin aṣáájú wa ní ilẹ̀ Yorùbá lọ́kùnrin lóbìnrin ní mùsùlùmí ní kìrìsìtẹ́nì ẹni tí yóò ṣe kìrìsìtẹ́nì kò ṣe mùsùlùmí ó máa ń pa ogun kò bá wọn jọ ìlú ṣùgbọ́n òun gbọ́ ọ̀rọ̀ mi tẹ́ ẹ ran sí àwọn akọni lọ́wọ́ wà fún afẹ́lẹ́kọ̀ọ́ kan níwà fún rọ́jùlá ní ó ní kéèyàn máa bẹ ní akọni èèyàn ó máa ń jẹ́ kí orúkọ téèyàn bá ní kó máa bẹ for life gbogbo tí ń jẹ́ ìrìn akọni látọ̀dọ̀ bàbá àgbọ̀ lórí Sunday Igboho lórí àwọn ni wọ́n fi sí akọni rán gbogbo akọni fi ń jáde pé mi náà akọni lèmi náà ẹ dákun mo bẹ̀ yín torí Ọlọ́run gbogbo èyí tá à ń ṣe yìí wọ́n ló lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ tá a bá rìn bẹ́ẹ̀ pé yóò rọrùn
ṣùgbọ́n nínú ìwòye pẹ̀lú àwọn tá à ń rí báwo ni ìbò Ọ̀ṣun àti Èkìtì òfin ní wáyé tẹ́ bá fọwọ́ tí àwọn kìíní fi mú tẹ́yìn bá fi mú ìbò yẹn máa wáyé o tó bá wá wáyé àwọn ọmọ wa tí wọ́n ń bọ̀ lẹ́yìn wọ́n á sọ̀rọ̀ yín pé ẹ gbìyànjú bọ̀ ìgbìyànjú yóò já síbi tí wọ́n fẹ́ nọ́ọ̀mì ìgbìyànjú yín ó ti hàn sára yé báyìí nísìnyí ọjọ́ ọ̀la àwọn ọmọ tí wà àtàwọn àrọ́mọdọ́mọ wọ́n á gbọ́ nípa tẹ̀sẹ̀ yìí ṣùgbọ́n báwo ni tẹ̀sẹ̀ yẹn òfin ní di sí àṣetì tí ò ní yọrí nínú ìròrí tèmi ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹni bá ní àwọn òbí nílé nílùú òkèèrè lọ́sùn ni lẹ́kìtì ní gbogbo ibi tá a ti níbò sí ẹ bá wa máa pè wọ́n pé ká má lọ síbi election ká má lọ síbi any meeting òṣèlú mọ́ ẹ má lọ bí òṣèlú mọ́ both PDP APC ẹni bá wá ti kọ̀ tó lóun fẹ́ máa lọ síbẹ̀ ẹ̀yin tẹ́ jákọ́ ni tẹ́ ti gbé iṣẹ́ yìí lọ́wọ́ mo bẹ̀ yín torí Ọlọ́run nítorí àṣeyọrí iṣẹ́ tẹ́ gbé dání ẹ̀yin àwọn èèyàn tí wọ́n ń bẹ lábẹ́nú kí wọ́n bójú àwọn tí wọ́n lọ sí campaign àti meeting òṣèlú kí wọ́n bójú wọn jẹ́ wọn ò ní mẹ̀yàn níbi tó ti fún yàn ní wọn ò ní na èèyàn níbi tí wọ́n ti fún yàn ní oúnjẹ tí ò tó nínú ibi tí wọ́n ti fún yàn ní accommodation tí ò tẹ́ lọ́rùn kí wọ́n nàyàn níbẹ̀ kó tún padà síbẹ̀ láíláí mo kí àfáwà kan ní àdúgbò kan lọ́sùn àwọn PDP to PDP ni so wọ́n wá ṣe meeting lẹ́ àsìkò yẹn dàgbé wọ́n fẹ́ fún ní tíkẹ́ẹ̀tì house of rep ó wá pe àwọn boys wa àwọn PDP náà ni wọ́n nara wọn iṣu yẹn ó ní agbára gidi gan mi fẹ́ dákọ̀ ẹ̀kọ́ constituency yẹn mi fẹ́ dákọ̀ bẹ́ẹ̀ ni so nígbà tí wọ́n nara wọn láti gbà yẹn di sin bí wọ́n bá ń sọ̀rọ̀ yà àwọn PDP àtàwọn APC wọn láǹfààní àti ṣe meeting ládùúgbò yẹn mọ́ báyìí kálukú ni wọ́n sá fún wọn báwọn sọ̀rọ̀ wọ́n ti mọ̀ pé olórí burúkú ni wọ́n nìyẹn so ẹ̀yin tẹ́ jákọ́ ni tọ́lú wa ń ran yín síwájú tọ́lọ́ wọn bá fi olóyè Sunday Igboho ṣe aṣáájú yín ẹ dákun tó lọ́ọ́ ẹ ṣàánú wa àtàwọn àrọ́mọdọ́mọ wa ẹ bá wa bójú àwọn olóṣèlú jẹ́ àfẹ́ ọmọ ẹ̀dá ẹ̀sẹ̀ yìí kò lè pè wá. Salamu alaikum warahmatullahi wabarakatuh. ẹgbọ́n wa kí ni ẹ lè bá wa sọ sà. orúkọ mi ni Ìṣọ̀lá Ẹkùn láti Lagos State. nǹkan tí mo rí sí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé màá bẹ àwọn èèyàn wa nílé lọ́tún lósì ẹ má bẹ̀rù ẹ má fòyà ọmọ akin òkè ń ṣojú à ń wí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ èyí tó le jù yẹn lọ ti ṣẹlẹ̀ sáwọn aṣíwájú wa Ọlọ́run ò gbẹ̀mí wọn sí ẹ jẹ́ ká wá sí court ọ̀hún wáyàn ní court ọ̀hún múyàn court mo ń bẹ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ẹni tí ò ń ṣọmọ ẹgbẹ́ náà tó jọ ọmọ Yorùbá tó bá ní àǹfààní àti máa wò wá ẹ jẹ́ ká máa pọ̀ wá sí court ó ṣe kókó nínú movement tí à ń ṣe lọ́wọ́ yìí wọ́n ní èèyàn kò ń jáwádé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ́ mọ́ wọ́n ní tọ́ka bá ṣíwájú tèrè tẹ̀lé ta ló fẹ́ kojú ọmọ afàyàfà ẹ jẹ́ ká wá sí court láti fún àwọn lọ́ọ̀yà wa ní moral láti fún àwọn èèyàn gan ní ìrètí so ẹ jẹ́ ká máa wá sí court o nípa ọ̀rọ̀ àwọn tó ń ṣe campaign tó ń ṣe gbogbo ẹ̀ òní kàn máa advise àwọn ará ilé ni wípé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn ọmọ tí yín wọ́n wà nílé wọn ò ríṣẹ́ ṣe ìyà ń jẹ wọ́n owó iyebíye owó aláta owó onírú owó oníyọ̀ òun lẹ fi rán gbogbo àwọn ọmọ yín lọ sílé ìwé tó kàwé tán tó dẹ̀ sìnjọba tá à ń pè ní youth corps wọ́n ṣàgùnbánirọ̀ wọn ò ríṣẹ́ síbẹ̀síbẹ̀ náà ẹ̀yin ìyá yìí tún ṣe ń jáde ẹ̀ ń lọ pariwo hùwàhù advice ni kò máa fún yín wípé kẹjẹ́ ká rorí wa ẹ jẹ́ ká ronú wa ká wo ibi tá à ń lọ ńbo la bá dé ńbo la ti ń bọ̀ ńbo la bá dé so ẹ jẹ́ ká ro nǹkan tá à ń ṣe ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ dẹ́kun àti máa lọ wọ́ọ̀rùn kiri on top nothing láti gbà tá a di gba independent on top nothing yẹn náà la ṣe wàdí sí i tó fi bí àwa táwa náà tún ti fi ń bímọ tí ó yẹ kọ́ ọmọ tàwa náà tún jìyà government school ni mo lọ ṣòkòtò mi máa ń yá ń dì ọmọ mi náà tún ti ń lọ sí government school ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ dẹ̀ tún ṣe ń tẹ̀lé àwọn pípù yìí ẹ ṣe ń pariwo kiri so àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ àbèdèdè. bàbá wa kí lẹ ní láti bá wa sọ sà. àkọ́kọ́ náà orúkọ mi bàbá afẹ́kẹ́ bá wa sọ̀rọ̀ sókè sà. orúkọ mi ni Comrade Kọ́mọláfẹ́ so inú mi dùn gan púpọ̀ jù pé mo jẹ́ ọmọ bíbí Yorùbá so mo ti jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí tí ò dẹ̀ kì í ṣe fanatics because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n fi ẹ̀sìn ojú wọ́n fi bà nǹkan jẹ́ wọ́n fi ń dàlú wọ́n fi ń yàn wọ́n jẹ wọ́n fi ń ṣe tí ò yẹ kí wọ́n ó ṣe ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ náà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá wa Chief Adéyẹmọ Òòṣà because kí ni nǹkan tó jẹ́ kí n sáré mẹ́rin tí Ìgbòho bá jáde ni wọ́n ní kẹ́ ẹ sọ̀rọ̀ sókè sà. tí Ìgbòho bá jáde ipò tí Yorùbá bá wà á tún lọ sẹ́yìn jù báyìí lọ but ó lá gbé Ìgbòho jáde Ọlọ́run tún fi ní kí wọ́n fi recognize Yorùbá wọ́n dẹ̀ tún fi gbé àpọ́nlé fún Yorùbá wọ́n dẹ̀ tún fi bẹ̀rù Yorùbá because and again ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ajẹ́ nìkan tó ṣe pé ó máa ń bẹ̀rù
tá máa sọ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn sìn tá máa sọ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn sìn ọ̀pọ̀lọpọ̀ wa a mọ̀ sáko ń bẹ̀ kò dẹ̀ sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ tí ò sí pé àwọn kan náà ló wà ń bẹ̀ ó yẹ káwa náà lè wò pé tó máa wọn kan tó fi wà ń bi tí ṣẹlẹ̀ kan ti ń ṣẹlẹ̀ nǹkan kò ṣe wọ́n kò yẹ kí n kò lè ṣàwa náà so gbogbo wa ẹ jẹ́ ká jẹ́ nìkan tó ṣe pé kò ní mọ̀ ní ẹ̀mí ìbẹ̀rù púpọ̀ jù láti mọ̀ fi nǹkan ṣe wá kí nǹkan ó tó dé so gbogbo wa pátá Ọlọ́run jẹ́ ká dé lẹ́lẹ́rí o a dẹ̀ ṣe àdúrà pàtàkì náà fún ilẹ̀ Yorùbá lápapọ̀ Ọlọ́run ọba aláàánú jùlọ kó mọ̀ sí wa lọ́tà ara wa kó mọ̀ sí wa lọ́tà ara wa ẹgbẹ́ ẹ̀yàn ọmọ ìyá mi mùsùlùmí kéèyàn jẹ́ mùsùlùmí kò ní kéèyàn ó déètì ẹlẹ́sìn mi ìfẹ́ àjọṣepọ̀ ńlọ́lọ́wọ́n bá fẹ́ o torí téèyàn bá ní ẹ̀sìn tí ò bá ní àjọṣepọ̀ tí ò sì ní ìhùwàsí tó dáa pẹ̀lú àwọn èèyàn rẹ̀ so àwọn èèyàn máa yé ti ẹ̀sìn ẹ̀wọ̀n á dẹ̀ yé ti nǹkan ẹ jẹ́ ká sọ Ọlọ́run bá láǹ jùlọ yóò gbé wa délẹ̀ lè rí òun. Once again, AfricamediaLive bring the work closer to your doorstep. So in summary gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ náà ní àti àtàárọ̀ ó ní pé wọ́n ní nípa case tí àwa fáìlì ní Ọ̀ṣun wọ́n ní state ẹ̀ pé federal government ní a file case against federal attorney general wọ́n wá ní state attorney general àti state government Ọ̀ṣun state wọ́n ní interest nínú case àwọn náà wá file case so wọ́n submit proposal kan fún lọ́ọ̀yà wa ní àná and kíní òfin wà lórí fífúnyàn níwèé tó bá máa fúnyàn níwèé ó gbúdọ̀ ní gbègede at least by 7 days àná ni wọ́n fún ó yìí sọ fún wọn pé òun ò tí lè ka òun tí lè mẹ́nu lọ sórí ọ̀rọ̀ kéèsì yẹn so ló fún wa ní kí lọ́ọ̀yà yìí wá ṣojú òun nílé ẹjọ́ lénìí so ìgbà tó wọ́n wá ṣojú wọn lẹ́jọ́ lénìí wọ́n wá ní kí wọ́n sún ìgbẹ́jọ́ sí June 2 ìyẹn ni wọ́n máa sọ ìgbéra yẹn náà máa mọ̀ bóyá kí wọ́n jẹ́ kí state government join o àbí wọn join o bó adájọ́ wá ní láti sọ pé since tán ti sue federal government and state is still under federal government so why tí wọ́n àwọn state láwọn ní interest nínú ẹ̀ so nǹkan tí. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa a ní bàbá ìmáàmù wa náà ní bíbá Ọ̀ṣun state bí ni bàbá wa wà bàbá ǹjẹ́ lè dárúkọ yín fún wa sà. orúkọ tèmi ni AfricamediaLive Abdulhakeem Amafẹ́ Ọládọ̀gba. Kí ni ẹ rí sí tí àwa ṣe ń bíbá ní àwẹ̀ pàápàá jùlọ àbájáde bẹ̀ kí ni ẹ fẹ́ bá àwọn èèyàn wa sọ. mi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ náà gbogbo wa náà la mọ̀ pé ní tó bá ti jẹ́ ìjọba wọ́n sọ̀rọ̀ pápá gbogbo challenges táwọn fèsì yìí a ní láti jẹ́ káwọn èèyàn wa mọ̀ pé ká má rìtáyà ká má jẹ́ kó sú wa torí pé kò rọrùn pẹ̀lú àwọn tí àjọ ń fa ọ̀rọ̀ òmìnira mára wa lọ́wọ́ yìí kò rọrùn láti tètè gbà á ètí ń jẹ́ òmìnira nǹkan tó le díẹ̀ láti gbà lọ́wọ́ ẹni tí èèyàn fẹ́ gba òmìnira lọ́wọ́ rẹ̀ ni so àti bọ́pò lọ́wọ́ ló kó ẹrú lọ́wọ́ ẹni tó mú yàn lẹ́rú ó le díẹ̀ so irú challenges yìí a ní láti prepare fún pé yọwọ́ kọ̀ọ̀kan rí báyìí kó tó di pé Ọlọ́run máa gbà fún wa ó gbọ́dọ̀ kọ̀ọ̀kan rí báyìí torí pé àti agbéwá sílé ẹjọ́ àti torí gbogbo ilẹ̀ Yorùbá ló gbé federal government àti INEC wá sílé ẹjọ́ lórí scam constitution yẹn kò pé pọ̀ kódà àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba gan ní Nàìjíríà lọ́ndà ayò nílẹ̀ Yorùbá constitution yẹn gan kò pé pọ̀ tàwọn gan gbogbo òṣìṣẹ́ ìjọba gan so ká tó wá sọ pé àwa tá a ṣiṣẹ́ ní ọ̀ndà ìjọba so gbogbo ẹ̀yin yẹn wa gbogbo àwọn tí wọ́n wá court ká má jẹ́ kó sú wa so torí pé àwa fi ẹjọ́ kàsùnkà náà ni ṣùgbọ́n á dáadáa gbogbo ayé náà ti ń rí gbogbo ayé á dẹ̀ mọ òdodo ọ̀rọ̀ so ìyókù kù sí wọn àtọlọ́run lọ́wọ́ ó kù sí wọn àtọlọ́run lọ́wọ́ táwọn bá dáadáa ó kù sí wọn àtọlọ́run lọ́wọ́ táwọn bá tún dáadáa gbogbo ayé ṣùgbọ́n afẹ́ kí gbogbo ayé ó mọ̀ ẹni tí ń lọ ẹni tí ń ṣẹlẹ̀ so nísìnyí lẹ́yìn tó jẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá ká wá láàárọ̀ yìí. Bàbá wa gẹ́gẹ́ bí òwe tí lọ́ọ̀yà pa fún wa ìbéèrè tí a béèrè tí wọ́n fi pa òwe yẹn pé jíjáde wa ó ṣe pàtàkì ní self determination ǹjẹ́ ẹ lè bá wa láyé àwọn èèyàn wa dáadáa. bó ṣe yẹ kó nìyẹn òdodo ọ̀rọ̀ ní lọ́ọ̀yà sọ torí pé kí lọ́ọ̀yà kí wọ́n tó sọ bàbá wa Awólọ́wọ̀ àwọn náà ti sọ̀rọ̀ ẹ̀ níjó ni pé nígbà tí wọ́n jà tí wọ́n rí pé báwọn ṣe ń jà tó díẹ̀ nínú àwọn èèyàn ni wọ́n kún àwọn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá
àwọn ìgbà tó sún wọn tó dé stage kan bàbá náà padà sọ pé ẹni gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè fúnra yín lẹ́ẹ̀ padà jà fúnra yín so eléyìí ló bí ti lọ́ọ̀yà sọ tí lọ́ọ̀yà bá sọ bẹ́ẹ̀ kí sí lọ́ọ̀yà lọ́wọ́ kọ́ sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ àgbààgbà pàápàá jùlọ bàbá olóyè bàbá tí wọ́n jẹ́ tí wọ́n ti ṣèjọba ṣáájú Awólọ́wọ̀ so wọ́n ti sọ bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrè à ń jìyà kò sẹ́ni tí ìyà ò jẹ́ o ọ̀rọ̀ ń ya bò kí sí tẹnìkan àfi kí gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀ ká dẹ̀ jáde láti béèrè ẹ̀tọ́ wa lápapọ̀ la lè gba ẹ̀tọ́ yìí tá a bá béèrè lápapọ̀ àti rí gbà yóò fẹ́ mú ìnira dání tiẹ̀ àfi kí gbogbo wọn jáde in mass ká dẹ̀ béèrè ẹ̀tọ́ yìí ṣùgbọ́n a nígbàgbọ́ pẹ̀lú òbí Ọlọ́run bá ń tì wá lẹ́yìn ó sì ń kún wa lọ́wọ́ nígbà àwọn èèyàn jáde ẹ bá débì ní last time tí a wá sí court àwọn èèyàn jáde náà bó jẹjẹ pé ó sì kọ àwọn èèyàn díẹ̀ tá sì wò pé sọ máa ṣe é ṣe àbí òní ṣe é ṣe ìgbọ́n mo fi dá wọn lójú pé yóò ṣe é ṣe torí pé ntọ́lọ́run bá ti lọ́wọ́ sí ọ máa ṣe é ṣe. kí ni àmọ̀ràn tẹ́ ní fún àwọn èèyàn wa ní diaspora? gbogbo àwọn broda wa sister wa ní diaspora àmọ̀ràn ta nífọ̀n ni pé ká má jẹ́ kó sú wọn torí pé wọ́n ń gbìyànjú wọ́n ń ná owó wọ́n ń nára wọ́n dẹ̀ ń ṣe wàhálà àwọn náà ń ṣe mega rally ní gbogbo diaspora náà so ìgbìyànjú wọn yìí a rí pé yóò padà ṣe sóore o torí pé lẹ́yìn onígbìyànjú lọ́lọ́run ọba máa ń wà ìgbìyànjú tá à ń ṣe yìí mo nígbàgbọ́ pé wàláì kò ní í gbé wàláì ìgbìyànjú tá à ń ṣe yìí mo nígbàgbọ́ pé kò ní í gbé bá a ṣe wá ń ṣe yẹn torí pé àwọn kan ti fẹ́ máa relent pé àbí bọ́yá ni àbí kò ní í ṣe é ṣe ni ẹ má jẹ́ ká relent gbogbo ẹ̀yin bàbá wa ìyá wa tẹ́ wà ní diaspora ìgbìyànjú wa ẹ jẹ́ á tún fi kún ni ẹ má jẹ́ kí á relent Ọlọ́run ọba yóò dé ìgbìyànjú náà yóò bá wa dé ní orúkọ mi ni AfricamediaLive àmọ̀fẹ́ Ọládọ́gba. kí ni àmọ̀ràn tẹ́ ní nípa June 12 rally tí ó fẹ́ ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé? June 12 rally tó fẹ́ ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé ẹni ọba wà wí ẹ̀tọ́ bá dẹ̀ ráyè ó jáde fún June 12 so ẹni tí ọba dẹ̀ ní interest ó jókòó lé ẹ̀. lẹ́ẹ̀kan sí Koiki Media bring the world closer to your doorsteps today being the 24th of May 2022. bí a ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan ìgbà tí à ń bọ̀ mo fẹ́ jẹ́ kí ẹ̀yin èèyàn wa nílé lóko lọ́nà àtìlẹ́yìn òdì kí ẹ mọ̀ pé Yorùbá Nation àti gbà á gbà tá à ń bọ̀ ní inú mọ́tò gbogbo ọlọ́pàá gbogbo checkpoint tá a dé a ò sọ fún wọn pé press ni wá àmọ́ bá a ṣe ń débẹ̀ tí wọ́n ń dá wa dúró à ń sọ pé we are Yorùbá Nation activists tó bá ti gbọ́ báyìí àwọn kan máa béèrè bàbá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà èyí kan tiẹ̀ tún dárúkọ ẹ̀ tí mi ní dárúkọ ó ní àtàbá ti rí bàbá o ká bá kí bàbá kájọ ká bá kí bàbá o nìkan àwọn kan ní Yorùbá Nation ti ṣeé ṣe o àwọn kan sọ pé location 419 ó ti sú àwọn. So we want you to know that everyone is ready for self-determination. They are self-determined to be free. Wọ́n ti ṣetán láti bọ́ lọ́wọ́ ìjọba amúnisìn yìí. Àwa ní káwa náà ká túyáyá ká jáde lógúnlógún ká jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n ká fi ọwọ́ sowọ́pọ̀ kíkiní kó lè wá sí ìmúṣẹ. Ǹjẹ́ ní tẹ́fẹ́ bá a sọ ọ̀rọ̀? Once again Koiki Media bring the work closer to your doorstep. Nǹkan tí mo kàn fẹ́ fi kún kínní yìí ìgbà tí state government láwọn fẹ́ join kéèsì yìí èmi ò bá wá rọ gbogbo Yorùbá Nation follower ní gbogbo state àtọ̀ṣun àtòṣogbo àti anywhere ẹ jẹ́ kí a parapọ̀ ní ibi ní on June 2 ká pọ̀ in massive ká jẹ́ kó yé wọn pé ní tèmi rò state fẹ́ dúró as aṣojú wọn ní Ọ̀ṣun wípé kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú àwọn ni but with massive of us tábà wà níbí ìyá máa jẹ́ kó yí wọn pé state tó ń láwọn fẹ́ darapọ̀ kì í ṣàwà ní wọn aṣojú o wọn wá aṣojú àpò wọn àtàwọn olóṣèlú tó wà láàrin wọn so èmi á rọ̀ wá kẹjẹ gbogbo wa jáde àwọn ṣèké ojú tẹ̀ ń rí òun làwọn tó ń jáde ẹ má jẹ́ káwọn kan parọ́ fún yín pé àwọn wà lẹ́gbẹ̀ẹ́ kámẹ́rà àwọn ṣe bá àwọn rìkọ́dù àwọn ṣe bá àwọn ṣàwò wọn blọ́ọ̀kì àwọn wọn blọ́ọ̀kì àwọn mídíà tẹ bá rí face tẹ bá rí àwọn ni wọ́n wà ìwọ ẹni tí wọ́n bá ń send owó sí tó bá sọ fún yín pé yes òun wá sí rally ẹ jẹ́ kó yé pé ẹ rí nínú kámẹ́rà ẹ sì rí irú iṣẹ́ wo ló ń ṣe. So once again Koiki Media bring the work closer to your doorstep. Atuma June 10 ní kéèsì Èkìtì June 2 ní kéèsì Ọ̀ṣun padà síbí báyìí ibi náà láti máa bẹ̀rẹ̀ lọ sàn then June 12
let there be rally everywhere in It's going Yoruba to be land. one of the most biggest So rally. let it be the biggest one. Àwọn organizer tí wọ́n máa tán organize ẹ̀ jẹ́ kí wọ́n organize ẹ̀ well. So a ní ìrìjú báyìí lọ Ẹ ṣé gan ni. Thank you very much. Koiki Media bring it closer to your doorsteps. Àwọn máa pa broadcast wa ṣe ẹ ṣé gan ni tí ẹ̀ ń bá wa kálù.